kudos fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àwọn area kan, kudos díẹ̀. Kí la fi parí kudos yẹn? Èmi àti ààrẹ àti ìmọ̀. Ṣùgbọ́n kudos àkọ́kọ́ ni wípé ìgbìyànjú láti fi orúkọ àwọn tó wà lẹ́yìn agbésùnmọ̀mí, orúkọ 48 comprehensive list láti fi síta lákòókò ìjọba tiwọn. Ṣé ẹ gbàgbé láyé ìgbà Buhari? Ààrẹ Muhammadu Buhari sọ wípé àwọn ò lè tú àṣírí, ẹ lọ Google ẹ̀, àwọn tó jẹ́ sponsor àwọn bandit yìí nítorí pé àwọn èèyàn àwọn ni wọ́n. Yes, ọ̀rọ̀ yìí ká gbogbo èèyàn lára ń gbà yẹn. Ìgbà yẹn la ti ń retí wípé à ń retí orúkọ àwọn tó wà lẹ́yìn àwọn Boko Haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ISWAP. Ṣùgbọ́n bàbá ní they are our people, we can't expose them. Now, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbìyànjú, wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ́mọ ọkùnrin ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà, ìgbésẹ̀ ńlá tó láàmìlaka tí bàbá gbé yìí, kí ni yóò tẹ̀lé? Wọ́n ti gbìyànjú. Ṣùgbọ́n orílẹ̀-èdè tá a wà yìí, ẹ̀rù rẹ̀ ń bààyàn níbi tí òdodo kì í ti fẹsẹ̀ múlẹ̀, tí irọ́ ti ń parọ́ fún irọ́. Ká gbà wípé àwọn orúkọ tí wọ́n fi síta yìí, wọ́n ti wádìí wọn. Bó bá sì jẹ́ pé allegedly afurasí ni wọ́n, bí wọ́n ṣe ti ń gbìyànjú láti arrange àwọn èèyàn kan síwájú ìdájọ́, ṣé tiwọn ó yà kíákíá? Ṣé ká forúkọ síta nìkan ni, àbí ká bẹ̀rẹ̀ sí fọwọ́ òfin gbé wọn? Ṣé àwọn tí wọ́n lè fọwọ́ òfin gbé ni tí ẹ̀rù ò ní bàjọba? Wọ́n níjọba amúnimóògùn. Ṣé àsìkò yìí la mọ̀ wípé ìjọba máa múni mú agbára tó bá ní, àbí ìjọba ọkàn fẹ́ni mú yàn? À ń béèrè ni o, torí ẹ̀rù àwọn ará bí ń bá yàn. Kí ló dé tẹ́rù wọn ń bá yàn lórí àìsétò ààbò? Àwọn ará bí, tẹ́ bá wo àwọn orúkọ yẹn gan-an, tẹ́ bá wọnú ìjọba lọ sàá, àwọn alágbára àtàwọn tó súnmọ́ ìjọba tí ó lè wá filẹ̀ àbí bẹ́ẹ̀ àwa ara wa. Ṣé ààrẹ gangan ló ní kán forúkọ yẹn síta? Bí ò tiẹ̀ já wọn náà, ṣé bá bẹ̀ ìjọba wọn ni? Wọ́n ti gbìyànjú. Ṣùgbọ́n àwọn orúkọ yìí, tẹ́ bá wò dáadáa, àwọn orúkọ tó tún kù ń bẹ, bóyá 10% lórúkọ ẹ̀yà míì. Àwọn tá à ń sọ yìí, àwọn Haúsá Fúlàní, àwọn ní kó bẹ̀bì bá nítorí kíni? Ìbéèrè aráàlú ni wípé kí ni yóò tẹ̀lé fífi orúkọ àwọn ará bí léde? Kí ni yóò tẹ̀lé títú àṣírí àwọn ará bí? Kóòtù ni, àrẹ́sì ni, bẹ́ẹ̀ bá ti àrẹ́sì tán, ṣebí ni wọ́n gbé wọn lọ kóòtù. Ìgbà wo ni ó jẹ́? Ṣé kì í ṣe pé tátù máa lọ ọdún mọ́dún, tátù àbádọ́nù yẹn, tátù gbégbá pé 2027? Ṣáwọn tó wà in charge yìí, ṣé wọ́n máa ṣe follow up? Ṣáwọn tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin, ṣé wọ́n á jẹ́ kó ṣeé ṣe? Èèyàn rẹ̀ pọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin, gbogbo yín kọ́ là ń bá wí. Aláwọn èèyàn gidi ń bẹ, ṣùgbọ́n kó wá débi ká tètè ṣòfin yìí náà tí ó lè mú ìrọ̀rùn bá aráàlú, tàbí fi aráàlú lọ́kàn balẹ̀, tàbí lórí ètò ààbò láràlú ń rọ̀ yín fún. A lè bẹ̀rù títí kíkú máa pa wá mọ́lé, kádẹ̀lì mọ́ lè sọ̀rọ̀ nígbà jẹ́ pé ibi tí ó bá já sí náà ni ó já sí. Ilẹ̀kẹ̀ mọ́jà lé mọ́jà àtà, ibìkan ló máa já sí. Ilẹ̀kùn mọ́tì lé mọ́tì òde, ibìkan ni ó tì sí. Bá a bá wá bẹ̀rù yín títí tá a bẹ̀rù yín jọ Ọlọ́run lọ tọ́, àwọn ò ní bẹ̀rù èèyàn ká fi Ọlọ́run lẹ̀. Ṣùgbọ́n bá a ṣe bẹ̀rù yín tó tẹ́lẹ̀ náà, àìṣojúṣe yín tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ ló jẹ́ káràlú máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín, torí wípé ẹ̀rù ti ba aráàlú tó, ẹ ti sún wọn kan ògiri. Kí ni ilé ìgbìmọ̀ aṣòfin ṣe lórí àwọn òfin tó lè dáàbò bo aráàlú? Àwọn tá a pè ní tẹ́rọ́rìsì ò lè ṣàdédé dìde náà láìsí wípé wíwì inside ó wà nú ẹ̀. Ṣùgbọ́n nítorí kíni? Nítorí ẹ̀sìn, nítorí agbára, nítorí ipò, nítorí àti sọ orílẹ̀-èdè di orílẹ̀-èdè ẹlẹ́sìn kan.
Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹlẹ́ yàtọ̀ o sí ààrẹ Muhammadu Buhari torí pé ààrẹ wa sọ wípé òun ò lè tẹ̀lé the same initiative ti Buhari. Kí ni initiative ti Buhari lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí? Ó ní kán máa san owó ransom. Style Buhari nìyẹn. Owó ransom, dialogue, negotiation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, irú èyí tí Gumi ń bá wọn ṣe. Ṣùgbọ́n ààrẹ lòun ò fọ́lú ẹ̀. Ìmídélè tó ti dórí àga tẹ́ ti ń jáwọn èèyàn gbé làárẹ̀ ti sọ pé òun ò fọ́lú ẹ̀. Ṣùgbọ́n tó mú àwọn èèyàn fúra tí wọ́n fi ń sọ̀rọ̀ tí wọ́n fi ń àlẹ́jà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni pé eléyìí ń pọ̀ ju àgbọ̀n kankan àrípa yín. Àgàgà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n á dojú ogun bo àwọn sójà. Bí wọ́n ṣe ń pa sójà tọ́kan nínú wọn tó jọ̀gá wọn pátápátá tún bọ́ ọ̀tá tó ní ó yẹ kán máa fún wọn ní second chance kán tó wá ṣe tí wọ́n ṣe ní Borno yìí. Ṣé ẹ mọ̀ pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu orúkọ wọn wà at stake? Kò sí ní àgbáyé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n mọ̀ pariwo bó làwọn èèyàn ṣe wá fẹ́ trust wọn wípé wọn ò mọ nǹkan tó ń lọ. Ṣùgbọ́n gbèsè tó ń gbé yìí ó jẹ́ káwọn èèyàn ti máa believe wípé wọn ò mọ nǹkan tó ń lọ látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ state police. State police tá a wá ń sọ yìí, àwọn aráabí wọn ò jẹ́ kó ṣeé ṣe àwọn northerners. Hisbah police ni wọ́n gbé kalẹ̀ kànràn kan gbé state police kalẹ̀. Ọ̀gá wa Ribadu nígbà tí bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu excellence ni ẹ lọ arrange state police àbí forest guard, àwọn tẹ́ ẹ kó bọ̀ fún tí wọ́n mú ní Kwara tẹ́ ní esmen ní ara àwọn fijilantè ni tí wọ́n wá ti ìlú wọn máa wá sọ̀lù onílùú bó lẹ̀ ṣe wọ́n sí, báwo ló ṣe rí bẹ́ẹ̀, kí ló dé ẹ̀yin lè gbìmọ̀ aṣòfin, kí ló dé tí state police tí ò tí ì ṣe dìsìn, àwọn wo ló ń frustrate effort bàbá Bọ́lá Ahmed Tinubu, àwọn èèyàn tó wà nínú ilé tó jára sponsor àwọn Boko Haram, ISWAP, àwọn náà ni wọ́n ń dàrú. Ìwọ tó ò bá sí láàrin wọn tètè pariwo síta. Èpè yìí pọ̀. Nígbà bandit bá sọ wípé tí ọkọ lẹ́tà pé à ń bọ̀ ń bí ń jọ kan báyìí o, láago báyìí o, à ń bọ̀ wá ṣe sùtá o, tí ẹ sì wà lọ́jọ́ náà tí nǹkan kan ò sì ṣẹlẹ̀, tí pínpín ò dẹ̀ gbin, ẹ̀dẹ̀ wà lórí àga, ẹ̀dẹ̀ lẹ́ ń ṣòṣèlú, ẹ̀mí àwọn èèyàn dẹ̀ ń ṣòfò. Àti ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àti tàgbà, nǹkan táwọn èèyàn ń gbọ́ lẹ́nu yín tẹ̀ ń sọ jáde kò wọ́pọ̀ nú ọ̀rọ̀ insecurity, ọ̀rọ̀ election ni. Kí ló dé? Lásìkò tó bá di pé ẹ fẹ́ gbé ìgbésẹ̀ tí àwọn ẹ̀mí òfin ní ṣòfò mọ́ tó yẹ kẹ́ ẹ ṣe bí ọ̀rọ̀ state police, forest guard yóò mọ̀ wọlẹ̀. Bọ̀ tó bá di pé a fẹ́ yáwó kìnnìkan trillion, kìnnìkan dollars, kíákíá ṣé àìṣe ní gbà ó ti lọ. Kí ló dé? Kí láràlú ṣe fún yín? Kí láràlú ṣe? A sọ pé gbogbo yín, ṣùgbọ́n kàn dápọ̀ jù nù ráìsì. Ọ̀pọ̀lọpọ̀ ń béèrè lórí list yìí pé orúkọ Gumi ńkọ́? Ó kọ Gumi bò ó. Èmi ò mọ̀dí tí ó kọ Gumi ò fi sí ń bẹ̀ o. Òun máa negotiate ni. Ṣùgbọ́n òfin tí a ṣe ń jò ní wípé gbogbo ẹni tó bá ti negotiate náà ara sponsor ni. Ẹ mọ̀ pé bí orúkọ yìí ti jáde wọ́n ò ti wádìí délẹ̀délẹ̀. Kò tí ì kan Gumi ni. Tó bá kan Gumi bọ́rọ̀ ṣe ń lọ yìí, àwa fẹ́ nígbàgbọ́ wípé orúkọ rẹ̀ ó jáde. Ṣùgbọ́n àwọn tó kọ wọn ti jáde gangan làwa fẹ́ mọ ìgbésẹ̀ tí ò ní pẹ́ mọ́. Torí pé táwọn ará bí ìbá tún jẹ lọ láwọn tí wọ́n ti forúkọ wọn lẹ̀ ó parí nù o. A jẹ́ pé kò sọ́nà àbáyọ fún wa mọ́nù. Torí pé àwọn agbésùmọ̀mí ìgbà yẹn wọ́n tún wá bẹ̀rẹ̀ ojú oró gan. Torí ẹ ti mọ̀ pé kò sí nǹkan tí wọ́n fi wọn ṣe, prodigal son ni wọ́n, ọmọ onínàkúnà. Ǹjẹ́ ẹ tiẹ̀ ti gbọ́? Wọ́n ní àwọn kan, gómìnà kan lókè ọya ní nọ́ọ̀tì lọ́hùn, ó ti ní repentant bandit o, òun ràn wọ́n lọ Mẹ́kà o. Nígbà bá ràn wọ́n lọ Mẹ́kà tán tó kó bíi mílíọ̀nù ní wọn lọ́wọ́, owó aráàlú, nítorí pé wọ́n ti ronú pìwàdà. Ó ṣeé ṣe kó tún fi wọ́n nù ìjọba, kó tún fowó aráàlú kó fi set wọn up,
kó ní kán bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tun tàbí kán tó kó wọn sínú ológun, kán tó kó àkóbá wọnú iṣẹ́ ológun lọ. Irú èyí tí Buhari fẹ́ tó pè ní opportunity. Àwọn initiative Buhari ẹ jẹ́ ká táyé wọn ṣe. Aráàlú ẹ̀ ni wọ́n ní kán yọ history kúrò. Ta ló yọ history kúrò nù kán má bàa mọ inú ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ nílé ìwé, kán má bàa mọ bí wọ́n ṣe rìn. Torí àrìnká ń já bàtà ni wọ́n pè wọ́n, alárìn kiri. Wọn ò ní access àtòkù àtẹ́láwọn ò ṣe mọ́ o sí inú iṣẹ́ ológun. Àwọn yẹn lẹ wá ní kí àwọn ọmọ ti wá, àwọn south west, àwọn middle belt kán wá lọ mọ́ join ológun. Nínú àwọn ológun tẹ́ ẹ ti kó àwọn repentant tẹ́ ẹ pè ní repentant Boko Haram tí wọ́n pretend tí wọ́n ti kó wọn sínú iṣẹ́ ológun, ẹni káwọn ọmọ ti wá, àwọn ọmọ Yorùbá ọmọ abájọ tí wọ́n fi ń sá. Ẹ fẹ́ lọ mọ risk life wọn. Àwọn tó ti bà odidi innocent life àwọn èèyàn jẹ́ tí wọ́n ti erase, tí wọ́n ti delete the whole family. Ẹ tún rán wọn lọ Mẹ́kà kán lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tí wọ́n bá tó ti padà dé kán tó wá bẹ̀rẹ̀ àbí. Níjọ́ tẹ́ ti ń dáríjì wọn, ṣódínkù ni, ṣé wọn ò rí lára àwọn tẹ́ ẹ dáríjì tọwọ́ tó padà tẹ̀ tó ṣiṣẹ́ ibi. Tó bá jẹ́ pé bá a ṣe ń gbọ́ ní Katsina, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni allegedly pé wọ́n fẹ́ mọ́ rán àwọn repentant Boko Haram lọ lẹ̀mí mọ́ ájì, tó sì jẹ́ wípé lórí sàríà àti sísọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan ló ń kó wàhálà ìbá ìjọba tó wà ńbẹ̀, tó sì jẹ́ pé ẹ fẹ́ mọ́ rán wọn lọ Mẹ́kà, ó yẹ káwọn èèyàn fura. Ibẹ̀ yẹn ló ti yẹ ká mọ̀ pé a kì í ṣe nǹkan kan náà, kì í dẹ̀ ṣe Ọlọ́run lẹ̀ ń sìn nípasẹ̀ irú àwọn ìwà báyìí, torí ẹlẹ́ṣẹ̀ kò yẹ kó lọ láì jìyà ẹ̀ṣẹ̀, ẹ̀ ń tọ́pa the whole family. Mo wo fídíò kan sẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń gé ẹran ara èèyàn bíi súyà, òǹkálukú bíi serve yourself. Tínú wọn dẹ̀ ń lò tẹ́dẹ̀ ń fọ̀bẹ̀gẹ̀ tẹ́dẹ̀ ń jẹ́ wọ́n ti sún. Kábíyèsí Olódùmarè. Àwọn yẹn lè ní ká lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tí wọ́n gba oyún ọmọ nínú aláboyún tí wọ́n gbé fájá jẹ. Ẹni tó ti báyé odidi ìran jẹ́ odidi ìlú. Katsina governor, sitting governor, allegedly ṣé lóòótọ́ ni? Ṣé lóòótọ́ ni? Àwọn tó ń pààyàn tí wọ́n sà Allahu Akbar láyé àtijọ́ ń tà mọ́ pa Mẹ́kà, irú wọn ẹni tó ń ṣerú tí ò ṣe tó tó yẹn gangan tó jẹ́ lẹ́ṣẹ̀ ò ní fẹ́ lọ Mẹ́kà toró lè má bọ̀, torí àwọn èèyàn nígbàgbọ́ wípé ẹni tó bá lọ Mẹ́kà tí ò wọ iṣẹ́ owó ọ̀dà ẹni wọ́n dẹ̀ tó wá nígbàgbọ́ pé ẹni tó bá lọ tó kú sí Mẹ́kà pé o ti bọ́ lọ́hùn lé. Ṣùgbọ́n ṣérú àwọn ilé tí wọ́n bá kú Mẹ́kà wọ́n bọ́ lọ́hùn lé, ṣé tí wọ́n bá bọ̀ ṣe ọwọ́ wọn dáa? Láti máa fún bandit ní amnesty ká tó wá wípé a tó ń náwó aráàlú lé wọn lórí, ṣe ló dàbí ìfọwọ́sowọ́pọ̀ lé aráàlú lórí. Àwọn tí wọ́n ti pa, àwọn tó wá ṣiṣẹ́ owó yẹn, owó táwọn gan ò tí ì jẹun kánú, tí wọn ò tí ì ríbi gbé, ẹ wá fẹ́ fi rán bandit ní Mẹ́kà. Ṣé lóòótọ́ ni nǹkan tí wọ́n allege? Eléyìí wà ridiculous fórílẹ̀-èdè Nàìjíríà. Ṣáwọn tá a wá ń sọ yìí, irú ìgbésẹ̀ yìí, ṣé wọ́n cooperate pẹ̀lú ààrẹ tó wà ńbẹ̀? Ṣé àwọn northerners wọ́n fẹ́ kí ààrẹ kó ṣe àṣeyọrí àbí ká ìjọba ṣe àṣeyọrí? Tá a bá wí tán, sọ́tà ní freedom fighter ni wọ́n. Freedom fighter, Boko Haram, ISWAP lórí kíni? Ṣé dandan ni kí ẹ̀yà kan kó ní freedom fighter? Wọ́n fẹ́ ní nílẹ̀ Yorùbá ẹgbógun ti Sunday Igboho. A ṣe nǹkan pẹ̀lú àwọn tí wọ́n pa wá pọ̀ yìí o. Ṣé nǹkan kan náà ni wá? Freedom fighter láti bá ta níjà, ìjọba, àwọn aráàlú, àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn Mùsùlùmí, ẹlẹ́sìn ìbílẹ̀, láti gba orílẹ̀-èdè Nàìjíríà, láti mú ṣàríà wá, èwo ló dáa nínú gbogbo nǹkan tẹ́ ní freedom fighter fún yìí? Ṣé freedom fighter náà làwọn darandaran tí wọ́n ń kóbọn kiri inú igbó tí ẹni dandan àwọn fẹ́ gbalẹ̀ onílẹ̀ ọmọ Nàìjíríà làwọn náà? Ṣé a máa jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ́ làálàá ni? A kì í ṣe nǹkan kan náà torí wọn ò lè jáwọ́. Tí wọ́n bá dẹ̀ jáwọ́ gan, ìyí tí wọ́n ti ṣe nǹkan ti bàjẹ́. Àsìkò ìpọ́njú tá a wà lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn pípù yìí ni wọ́n mú fún wa.
bí ẹ ṣe ń ráwọn bandit lọ Mẹ́kà ẹ lè gbọ́ nǹkan kan lẹ́nu àwọn sọ́tà lẹ́nu àwọn gúrú àbí kí náà ti ń pè gúmi ẹ lè they will not say anything but ẹ jẹ́ kẹ́nìkan kí nǹkan kan kéèyàn kankan sọ pé a fẹ́ Fúlàní nílẹ̀ wa o kẹ wá gbọ́ oríṣiríṣi tó máa bọ́ síta ẹ̀yin kọ́ lẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tí gbogbo wa ni bí wọ́n bá ti rún yín mọ́ ilẹ̀ Haúsá tí wọ́n pa yín pọ̀ tí wọn ò rí bí fi yín sí tí wọ́n á ní òkè àwọn Haúsá rè o ẹ fẹ́ jọra yín òkè Haúsá àti Fúlàní ẹ̀yin lẹ́ni ilẹ̀ tẹ́ ẹ̀ dẹ̀ fi ọgbọ́n ète gbalẹ̀ lọ́wọ́ wọn tẹ́ ẹ wá fẹ́ máa tẹ̀lé ọ̀rọ̀ tí Usman Dan Fodio bàbá yín tó sọ pé àwọn làwọn ní Nàìjíríà tí èèyàn ò bá yí lórí tán pátápátá báwo lèèyàn kan ṣe máa ní òun lòun ní odidi orílẹ̀-èdè ẹ̀dẹ̀ ń jà kán mọ̀ pin ẹ̀ ń jà wípé kájọ wà ẹ̀dẹ̀ yé pa àwọn tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá tún wá pa wọ́n tán wọ́n á tún rán yín lọ Mẹ́kà wọ́n á dà yín sínú iṣẹ́ ológun àwọn èèyàn tẹ́ ń dà yín pọ̀ mọ́ ẹ̀ ń ṣekú pa wọ́n ẹ̀ wá ní unity nǹkan kan náà ni wá ẹ̀yin ìjọba yìí tó bá dé level kan ọ̀rọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu aráàlú sí yín ò ní dáa níbi tó ń lọ yìí a dúpẹ́ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n gbé ìgbésí ayọ̀ tó yẹ kí wọ́n gbé líìsì táwọn èèyàn ti ń fojú sọ́nà fún wọ́n gbé ìgbésẹ̀ wọ́n ti ẹ̀ ṣe léyìí ayé ti ẹ̀ rí ìgbésẹ̀ díẹ̀díẹ̀ ni ṣùgbọ́n ẹ má jẹ́ káwọn èèyàn ò kú tán káwọn ẹni ò tó rí ìdájọ́ òdodo gbà ẹ má jẹ́ wọn kú tán o ẹ gbé ìgbésẹ̀ tó dáa ṣe rírú eléyìí ẹ nílò campaign lọ títí mo lè bá yín sọ pé kò sẹ́ni tó ń bá yín dù lásìkò yìí iṣẹ́ ọwọ́ yín ni ò ní jẹ́ kán bá yín dù láì campaign tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ lórí insecurity economy máa wà òkè àwọn àgbẹ̀ ó lo oko oníkálukú á mọ̀ wọn ara ẹ̀ ẹni tó bá kàn ló mọ̀ pé nǹkan kan òun o ẹni tí ò kàn kò ní gbà tí wọ́n máa ń sọ pé orílẹ̀-èdè Nàìjíríà nǹkan ti ṣe wọ́n nǹkan ti ṣe wá torí àwọn tó kàn ní àìríjẹrímú pọ̀ ẹ̀mí èèyàn tún ń sọnù bẹ́ẹ̀ bá worí social media láwọn ibì kan àwọn fídíò ibì kan ẹ̀rù Ọlọ́run ó bà yín dìwé táwọn pípù yìí ṣe ń pààyàn bí ìgbà tó ń pa adìẹ wọn à gbọ́dọ̀ pa adìẹ bẹ́ẹ̀ nígbò láràlú ò ní sọ̀rọ̀ à sọ̀rọ̀ àbú yín àfikọ́ lòun fagbára yín ká bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ yìí ẹ ṣàṣeyàtà ṣe yege o ẹ̀yin lẹ lè gbà wá o pàápàá jùlọ nílẹ̀ Yorùbá bí bẹ́ẹ̀ kọ́ àwọn ará bíi wọ́n kànràn wọ́n burú èmi ò mọ̀ bí wọ́n ṣe dá ènìyàn mọ́ màálù láwọn tí ẹ̀mí màálù jọ lójú ju ẹ̀mí èèyàn lọ kò yé wa bá a ṣe dé bí bá a ṣe bára wa ń bí kò yé wa pẹ̀lú àwọn tí gbogbo àgbáyé ń sọ pé nọ́mbà 4 ni wọ́n nínú ọ̀daràn afẹ̀míṣòfò ní gbogbo àgbáyé ìyẹn ni pé láfíríkà àwọn nọ́mbà 1 Nàìjíríà nọ́mbà 1 àdẹ̀lọ́mọ ìyá ni wá ìwà wa ò papọ̀ èdè wa ò papọ̀ àṣà wa ò papọ̀ ìṣe wa ò papọ̀ ìrònú wa ò papọ̀ ẹ̀sìn wa ò papọ̀ ẹ má dẹ̀ fẹ́ ṣe ẹ̀sìn tiwọn nílànà tí wọ́n fẹ́ gbà ṣe tí àwọn fẹ́ ṣe tiwọn kókó lọ bá wọn ẹjọ́ kálukú wà láyé ààrẹ ní dandan kẹ́ ẹ pín ṣùgbọ́n tẹ́ ẹ bá divide tí òun kálukú mọ ààlà ẹ̀ àwọn àti àwọn nọ́ọ̀tì ara wọn kán lọ mọ pín ààlà wọn lọ́dọ̀ ara wọn ẹ jẹ́ Yorùbá ọmọ ẹ jẹ́ kẹ́rú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ̀fọ̀ ọmọ rẹ̀ ń wọ̀fà torí bàbá ń sọ wípé ẹ pín tá gbogbo wa dẹ̀ jọ mọ̀ pé solution nu ẹ lè ní Christian fẹ́ lónìí wọ́n fẹ́ ó sọ pé kán da Nàìjíríà rú ọ̀dà àsọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá à ń sọ nípa à ń sọ ọmọ ìyá ìta à ń sọ ní pé wà ò dọ́gba ìta à ń sọ ní pé wọ́n lè continue kán máa pa wá kán mọ wá rán wọn Mẹ́kà ní north tó bá jẹ́ lóòótọ́ ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu nǹkan ti ṣe wá Nàìjíríà ti rún tí wọ́n bá mú jẹ́ ń bẹ̀ lóòótọ́ àwọn ara wọn ni ṣùgbọ́n ẹ mọ bẹ́ẹ̀ ṣe yanjú ẹ o ìbànújẹ́ ni fáráàlú láti gbọ́ pé wọ́n rán ẹni tó ti wipe tó ti delete gbogbo odidi family gbogbo odidi ìdílé tó ti pa wọ́n bí ẹni pẹran pé wọ́n wá ní kán lọ tọrọ àforíjì wọ́n wá tún kó wa aráàlú fún wọn bitter truth ni o Ṣeun Agbọ́lá lórúkọ tèmi ìkànnì Ìjùgbà Master lẹ tí ń wò wá á sọ ó ti dójú ẹ̀ tí ò bá dójú ẹ̀ ni kò sẹ́ni tó sọ ṣùgbọ́n ibi tó dé ẹ̀yin náà mọ̀ ìwé mímọ́ ní ó mọ òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira that is tẹ́ ẹ bá fẹ́ di òmìnira ẹ̀yin olóṣèlú ó dọ̀wọ́ yín.